Iṣẹ́ aṣọ ni mò ń tà nígbà. Ìgbà tí mi ò dẹ̀ rówó láti ṣiṣẹ́ ìtẹ̀síwájú mọ́. Orúkọ mi ni Abilékọ Ọmọkẹ́hìndé Babátúndé. Kì í ṣe àjẹ́bí o. Nínú àwọn ìlàkọjá àti ìrírí ráńpẹ́, òun náà ló mú mi wá sí Ìgbò ti rí. Bọ̀ ibi aṣọ ni iṣẹ́ tí àwọn òbí mi fi lé mi lọ́wọ́. Kó tó di pé bóyá mo wá sílé ọkọ. Ọba tó dé stage kan mi ò ní owó, kò sí backup láti continue nípa business yẹn nígbà tó fọ́. Mo dẹ̀ jẹ́ tó ń jókòó sílé. Ó fẹ́ kí n kàn má jókòó lásán. Òun mo ṣe lọ láti kọ́ iṣẹ́ yìí. Ń jẹ́rìí ara rẹ̀. À ń jẹ, à ń yó. Ó nílò èèyàn faradà láwọn kò yẹ pé kò ń ṣẹjọ́ téèyàn bá gùn náà lèèyàn kọ́ mi. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìpèníjà ẹ̀mọ̀ nǹkan tá a ṣe rí. Bọ̀ nínú ìpèníjà yẹn, à ń gbàdúrà fi síwájú Ọlọ́run. Ọkọ mi ti try fún mi gan torí mo ti fẹ́ pátì. Ó tó time kan kó tó di pé mo get engine tí mo kọ́ lò. Ọkọ mi ló sà ní pé wàhálà yẹn ti pọ̀ jù. Torí a máa jọ wà ń ta dòru ni. Táwọn bá ti bi iṣẹ́ dé wọ́n ní oṣù wà lédi iṣẹ́ iná. Ṣé ò ní paṣẹ ta? Mi ò tí ì rí nǹkan míì láti ṣe pé ìdí tí mi fi lè pátì nìyẹn. Dẹ̀ gbàdúrà Ọlọ́run dẹ̀ ń gbọ́. Ó dẹ̀ ń ṣàánú. Ṣé àrà àwọn tó ń rà, para àwọn tó fẹ́ travel wọ́n ń gbà lọ́wọ́ wa.